àdúrà wáyé kábíyèsí. Sheikh ti Ìlọrin ti wọlé o. Bàbá wa Sheikh Faruq láti Ìlọrin àwọn náà ti wọlé ẹ̀ka àbọ̀ mọ̀rìábà aláwọ̀sáàlà àti ìwé ìfàbọ̀. Bàbá Mufti ti gbogbo Ìlọrin. Akí kábíyèsí ọba Joel Ọlálérè Ọláwúwo Alẹ́bàtà àti Ìgbò. Bàbá kábíyèsí ọba Ọláoyè Jọ́sìn Akílóyè alábọ̀dù ti àgọ́ àbọ̀dù ẹ̀ṣẹ̀ àdúgbẹ́. Baálẹ̀ ní Ọ̀yọ́ ní àyè, a ní àwọn àdúgbò, a ní àwọn ìlú kéékèèké tó ti di ìlú ńláńlá, a ní àwọn àwòrò. Láàárọ̀ ni àwọn baálẹ̀ tó wà níkàlẹ̀. Mo kí bàbá wa baálẹ̀ Akéèta ẹ̀mọ̀mọ̀ káàbọ̀, baálẹ̀ Bàárí òkè Aláàfin Ọ̀yọ́ ẹ̀káàbọ̀, baálẹ̀ Ìdàbàtà ẹ̀ṣẹ̀ àdúgbẹ́, baálẹ̀ Kíyèsẹ́ní ẹ̀káàbọ̀, baálẹ̀ Olórì ẹ̀káàbọ̀, baálẹ̀ Àpáàrà Àkìyí olóyè Ọlásọba Ọlọ́sà ọba èyí lè ṣe àdúgbẹ́ o, olóyè ọ̀nà ẹ̀kọ́ láti Aláàfin Ọ̀yọ́ ẹ̀mọ̀mọ̀ kú àbẹ̀yìn fẹ́yìí ṣe baálẹ̀ oní.